Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde alákòóso ẹgbẹ́ awakọ̀ park manager tí wọ́n yọ nípò auxiliary gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá o. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé Ẹgbẹ̀rún Samuel alákòóso ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde ìyọnípò rẹ̀ láìpẹ́ yìí, ìyẹn Alhaji Mukaila Lamidi, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí auxiliary, kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú àwọn ikọ̀ akọ̀ròyìn jọ lọ́jọ́ Ẹtì Friday, níbẹ̀ ni ó ti kéde alákòóso ẹgbẹ́ awakọ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún auxiliary gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Ìpinnu yìí ló wáyé lẹ́yìn ìkọlù kejì tí àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ṣe sí ilé ìtura òtẹ́ẹ̀lì Lamidi, níbi tí ikọ̀ ọlọ́pàá tún ti ṣe àwárí àwọn ohun ìjà olóró ìjagun mìíràn bíi ìbọn, àdá, ọta ìbọn, ìyẹn ní ọjọ́bọ̀ Thursday. Gẹ́gẹ́ bí ìròyìn náà tí a gbọ́ ni pé lásìkò tí àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn ni Mukaila Lamidi, ìyẹn auxiliary, na pápá bora, ṣùgbọ́n tí ọwọ́ ikọ̀ agbófinró ọlọ́pàá sì tẹ ìṣọwọ́ àwọn kan tó wà lábẹ́ rẹ̀. Ṣáájú, nígbà tí àwọn ikọ̀ òṣìṣẹ́ agbófinró ọlọ́pàá kọ́kọ́ yabo ilégbèé rẹ̀, ni wọ́n nawọ́ mú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ láwọn tí kò dín ní 78 tí wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú auxiliary. Àwọn agbófinró lásìkò iṣẹ́ operation wọn tí wọ́n ń ṣe ní ilé ìtura Diamond Hotel tí ó wà ní àdúgbò Alákíá nílùú Ìbàdàn, èyí tí auxiliary sì jẹ́ olùdásílẹ̀ rẹ̀. Níbẹ̀ ni àwọn agbófinró ọlọ́pàá ti gba àwọn ìbọn, ohun ìjà àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀. Lẹ́yìn wákàtí díẹ̀ tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti ṣáájú ṣe ìkọlù kan sí ilé mìíràn tí ó jẹ́ ti auxiliary, níbi tí wọ́n tún ti ṣe àwárí àwọn ohun ìjà bíi rocket propelled grenade RPG láàrin àwọn ohun ìjà olóró mìíràn. Lẹ́yìn ìkọlù sílé rẹ̀ ọ̀hún ni wàhálà inú fu àyàfu ti bẹ́ sílẹ̀ láwọn apá kan ní ìpínlẹ̀ nílùú Ìbàdàn àti yíká ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ ní àwọn ibùdókọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn gáréèjì nílùú Ìbàdàn. Inú fu àyàfu àìfọkànbalẹ̀ yìí ló ń wáyé nítorí àwọn ìròyìn láabi tó ṣẹlẹ̀ lásìkò ìjà láàrin àwọn ikọ̀ ọlọ́pàá àti àwọn ọmọ ẹgbẹ́ ìṣàkóso awakọ̀ PMS, ìyẹn Park Management System. Pẹ̀lú bí àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ọ̀hún ṣe yabo ilégbèé rẹ̀ tó wà nílùú Ìbàdàn àti ilé ìtura rẹ̀, síbẹ̀ ọwọ́ àwọn ikọ̀ ọlọ́pàá náà ni kò tíì tẹ auxiliary. Èyí ló mú kí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá báyìí, wanted. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde alákòóso ẹgbẹ́ awakọ̀ park manager tí wọ́n yọ nípò auxiliary gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá o. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa lónírúurú lóníranran, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola, ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.